نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك بيفون الله وبا tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní àyè alálùbáríkà yìí láti tẹ̀síwájú nínú ìránra ẹni létí àti ìtara ẹni jí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa. Atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama. Kí Ọlọ́run bá kí ó má ṣe ìkàwá kún wa. Lẹ́yìn náà bi'idhnillahi ta'ala a ó tẹ̀síwájú láti bí tí a ti fi ìjókòó tì ní ọ̀sẹ̀ tí ó síwájú nínú tírà aqidatu tawhid ní abẹ́ àlàyé tí afọ onítírà ń bá bọ̀ nípa àwọn ohun tí ó ṣokùnfà kí àwọn èèyàn kí wọ́n ṣẹ́rí kúrò lórí àkídà èyí tó gúnrégé àti àwọn ọ̀nà tí a lè gbà láti fi ṣọ́ra kúrò níbi ṣíṣẹ́rí kúrò lórí àkídà àdìọ́kàn tó gúnrégé. Adúró ní orí gbólóhùn Ọlọ́run ọba àlékiọlá ya ayyuhar rusulu kulu minat tayyibati wa a'malu saliha. Lẹ́yìn ìgbà tí a fà ṣe àlàyé wípé tí èèyàn bá kó ohun ọrọ̀ ayé jọ tí kò sí àdìọ́kàn èyí tí ó mọ́ nípa Ọlọ́run tó jẹ́ sí pé àwọn èèyàn tí wọ́n wà ní àwùjọ kò sí àkídà fún wa, ó ní irú àwùjọ bẹ́ẹ̀ ó jọ àwùjọ àwọn ẹranko èyí tó jẹ́ sí pé kò ní jẹ́ kí ìṣẹ̀mí kó rọrùn torí pé kò sí Ọlọ́run nínú ìṣẹ̀mí náà. Àfá tẹ̀síwájú nínú àlàyé wọn ní bó tilẹ̀ wù kí èèyàn kó àwọn nǹkan ọrọ̀ ayé jọ tó kò lè gbádùn rẹ̀, wọn ò sì lè ṣàǹfààní fún lópin ìgbà tí kò bá ti sí al-aqida as-sahiha. Lábẹ́ eléyìí ni àfá ti mú ááyà yìí wá gbólóhùn Ọlọ́run ọba àlékiọlá ti sọ wípé ya ayyuhar rusulu kulu minat tayyibati wa a'malu saliha. Ọlọ́run ọba ní mo pé ẹ̀yin ìránṣẹ́ mi kulu minat tayyibati, ẹ jẹ nínú àwọn nǹkan tó mọ́ wa a'malu saliha, kí ẹ sì ṣe iṣẹ́ dáadáa. Ìyẹn ni pé ní abẹ́ àyà yìí Ọlọ́run ọba kó nǹkan méjì pọ̀. Nǹkan àkọ́kọ́ jíjẹ nínú àwọn nǹkan tó mọ́, àwọn nǹkan tó dáa tọ́lọ́run ọba ṣe ní halali fún wa. Nígbà tá a bá wá ń ṣe yẹn Ọlọ́run ọba ní wa'malu saliha, ẹ má jẹ́ kí ìṣẹ̀mí yín kó dàbí ìṣẹ̀mí ẹranko, ìṣẹ̀mí jíjẹ mímu lásán àti gbígbọ́ bùkátà, ṣùgbọ́n i'malu saliha torí pé tó bá rí jọ́ gbẹ̀ndà al-qiyama Ọlọ́run ọba ó ṣe ìṣirò fún yín lórí àwọn iṣẹ́ yín. So lásìkò ìgbà tí ẹ ó máa ṣe àǹfààní pẹ̀lú tí apalẹ́sẹ̀ fún yín nílé ayé yẹn, ẹ má gbàgbé iṣẹ́ dáadáa.
so ẹ kó méjèèjì yìí papọ̀ ó ní túmọ̀ àlàyé tó síwájú wípé téèyàn bá kó gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ ilé ayé jọ tán tó jẹ́ sí pé kò sí ìpayọ̀ ọlọ́run kò sí àdìọ́kàn nípa ọlọ́run àwọn nǹkan tó kó jọ yẹn kò sí ìtumọ̀ fún wọn kò láǹfààní. bákan náà ọlọ́run ọba ọba àlekè ọlá nígbà tí ó ń fún wa ní ìrò nípa anabi rẹ̀ Dawud alayhi salatu wa salam ó ní wa qala ta'ala wa laqad atayna Dawuda minna fadla ọlọ́run ọba ní dájúdájú àwa ti fún anabi wa Dawud látọ̀dọ̀ wa àfún ní ọlá tí ó tóbi. ya jibalu awwibi ma'ahu wat-tayra wa alanna lahu al-hadid bákan náà ni a pa àwọn òkè láṣẹ àti àwọn ẹyẹ pé kí wọ́n máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú anabi ọlọ́run alayhi salatu wa salam wa alanna lahu al-hadid nínú ọlá tá a ṣe fún òun náà ni pé a sọ irin di rírọ̀ fún pé nabiyullah anabi ọlọ́run a máa ṣe in tó bá wù pẹ̀lú orin náà ani amal sabighatin wa qaddir fi sardi pé kí ìrẹ anabi ọlọ́run dájúdájú kí o máa ṣe ẹ̀wù irin sabighat èyí tí ó balẹ̀ wa qaddir fi sardi kí o sì máa hun àwọn òrùka irin àwọn òrùka aṣọ náà ní déédéé àwọn ni takdir tó ti pé kò sí ẹ̀rọ ìhun aṣọ irin ni wọ́n sì fi ń ṣe ṣùgbọ́n àwọn òka aṣọ wọ̀nyí àwọn ojú ibi tó ní bùkátà ká ṣe hò sí àti ní tá fi díhò náà tásọ náà fi jẹ́ wíwọ̀ ànábì ọlọ́run a máa wọ́n tí ó sì ní tàsí ara wọn. wa'malu saliha ṣẹ̀rí aṣọ irin di rírọ̀ fún irin yìí ó rọ̀ débi pé ànábì ọlọ́run a máa fi hun aṣọ wọ́n máa fi sí ọ̀ṣọ́ wọ́n tún fi sí ọ̀ṣọ́ sí ara aṣọ tí wọ́n bá fi irin yẹn hun gan ọlọ́run bá ní tòun ti èyí tí a pàlẹ́sì fún yín ní ohun ọ̀rọ̀ ayé yìí wa'malu saliha ẹ ṣiṣẹ́ dáadáa inni bima ta'maluna basir dájúdájú èmi ọlọ́run ọba nípa gbogbo ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́ òun náà ni èmi ọlọ́run ọba ń rí ẹ̀rí pé nígbà tí ọlọ́run ọba tó fún wa ní ìró nípa ọlá tí ó ṣe fún ànábì rẹ̀ látàrí wípé ó lè rọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan látàrí irin ọlọ́run ọba sọ fún pé wa'malu saliha kí ẹ ṣiṣẹ́ kíni kí ẹ ṣe máa ṣiṣẹ́ dáadáa ìyàtọ̀ tó wà láàrin mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí bí ẹni tí kò ní àkídà dáadáa nínú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ẹlòmíì gbogbo ohun tó bá rọrùn fún ọ̀dọ̀ ara rẹ̀ ní fi tì sí kì í fi tì sọ́dọ̀ ọlọ́run. bákan náà ọlọ́run ọba fún wa ní ìrò nípa nabiyullahi Sulaiman ó ní wali Sulaiman ar-rih ghuduwuha shahrun wa rawahuha shahrun ọlọ́run ní àti pé àti atẹ́gùn lórí ba fún ànábì wa Sulaiman alayhi salatu wa salam kò tí ì sí tẹkinọ́lọ́jì kan tí wọ́n lè fi darí atẹ́gùn lónìí àbówà ní kò sí nabiyullahi Sulaiman tó bí ọlọ́run ọba ó ní èrè ọlọ́run ọba fún mi ní ìjọba kan tó jẹ́ sí kò ní tọ́sẹ́ lómi ìmá ọlọ́run ní atẹ́gùn atẹ́ lórí ba fún nabiyullahi Sulaiman ولسليمان الريح غدوها شهر ورواهها شهر atẹ́gùn yìí òdiwọ̀n tí a fún Nabiyullahi Sulaiman òun náà ni pé ó lè darí atẹ́gùn ní òdiwọ̀n ìrìn oṣù kan ní lílọ lódiwọ̀n ìrìn oṣù kan ní bíbọ̀ a ṣe eléyìí ní rọrùn fún Nabiyullahi Sulaiman ìrìn lílọ oṣù kan ìrìn bíbọ̀ oṣù kan ìrìn àárọ̀ oṣù kan ìrìn ìrọ̀lẹ́ oṣù kan wa asalna lahu ayna al-qitr bákan náà òun ni
arọ idẹ fún ní sísàn ìyẹn kọ́pà ani kó máa sàn àwọn ó ń sàn ní ọgbà Nabiyullahi Sulaiman ni wọ́n ní wa minal jinni man ya'malu bayna yadayhi ń bẹ nínú àwọn àlìjànú tí wọ́n a máa ṣiṣẹ́ níwájú Ànábì wa Sulaiman ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ta ni bi idni rabbih pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba rẹ̀ ni wọ́n ní wa man yazigh minhum an amrina nudhiqhu min adhabis sa'ir gbogbo èyí òwú tó bá ṣẹ́rí kúrò nínú àṣẹ wa a ó fi ìyà ẹlẹ́jọ́ fúnfúnfún a ó fi jẹ ìyẹn ni pé àṣẹ Ọlọ́run ọba ni ìlófà tí gbogbo tí Nabiyullahi Sulaiman tó ń ṣe yẹn ló fi ń ṣe kíni ló fi ń ṣe é ṣe ẹwọ qissa àga ọlá Balkis ẹnìkan ni máa gbé wá àga yẹn tani Nabiyullahi Sulaiman béèrè pé tani ó bá mi gbé àga tí fi ń sọ lágan tani ó bá ń gbé wá ẹnìkan ni kó tó dìde ní bùjókòó rẹ̀ yìí ń gbé àga náà dé fa subhanallah ní ìlú tí kìí ṣe ìrìn kékeré ilé lọ jẹ́ sí pé Nabiyullahi Sulaiman ó jẹ́ ẹnìkan tó jẹ́ sí pé ó máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ fún Ọlọ́run ọba kó tayọ àlà nítorí àwọn agbára tí Ọlọ́run ọba gbé lọ́wọ́ yẹn tó gbélé lọ́wọ́ kó tayọ àlà torí pé ó mọ̀ pé gbogbo àwọn nǹkan yẹn kò ní láti jẹ́ ṣíṣe àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ta ni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ó ní ya'maluna lahu ma yasha àwọn jinnu yìí àwọn àlìjànú yìí wọ́n a máa ṣe intí Nabiyullahi Sulaiman in tó bá wù òun náà ni wọ́n ń ṣe fún min mahariba wa tamathila wa jifanin kaljawabi wa kudurir rasiyat nínú àwọn ohun tí wọ́n ń ṣe fún yìí àwọn náà ni maharib àwọn ilé alágbèéká wa tamathil àti àwọn ère wa jifanin kaljawab àti àwọn àwo oúnjẹ tí ó tóbi tí ó fẹ̀ gidi gan bí àbàtà wọ́n ní wa kudurir rasiyat àti àwọn ìkòkò tí wọ́n fìdí múlẹ̀ tó jẹ́ sí pé tẹ́yìn náà bá ti rí mọ̀ pé eléyìí ò gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ọwọ́ ọmọ èèyàn torí pé àlìjànú ẹ mọ̀ pé capacity ti wọn ó ju tiwa lọ àwọn ni wọ́n ń ṣiṣẹ́ in tó bá sì wù òun náà ni wọ́n ń ṣe wọ́n ní i'malu ala Dawuda shukra i'malu ala Dawuda shukra yẹni pé nígbà tí Ọlọ́run bá ka gbogbo ó ka orí tó ṣe fún bàbá nabi Suleiman ó ka orí tó ṣe fún Nabiyullahi Suleiman kódà gan tọmọ tó pọ̀ ju ti dání lọ ó pọ̀ ju ti bàbá lọ wọ́n ní i'malu ala Dawuda shukra ẹ̀yin ara lé Nabiyullahi Dawud ẹ máa ṣe ọpẹ́ èdè ló fà táwọn olùgbọ́ fi ní nínú ọ̀nà tá a gbà dúpẹ́ fọ́lọ́run òun náà ni lílo oríkèéríkèé ara wa torí pé Ọlọ́run ọba ní i'malu shukra kò ní kẹ́ ẹ dúpẹ́ ó ní kẹ́ ẹ ṣe ọpẹ́ ni ìtumọ̀ ni pé ẹ ṣe iṣẹ́ tí ẹ ò fi ṣe kíni tí ẹ fi dúpẹ́ fọ́lọ́run ọba ó ní wa qalilun min ibadiya shakur wa qalilun min ibadiya shakur Ọlọ́run ọba ní àti pé díẹ̀ nínú àwọn ẹrúsìn mi àwọn náà ní kíni àwọn náà ni wọn ò ní dúpẹ́ díẹ̀ nínú àwọn ẹrúsìn mi àwọn ni wọn ó dúpẹ́ afwan qalilun min ibadi ash-shakur èyí tó fi pọ̀jù nínú wọn kì í dúpẹ́ fọ́lọ́run torí pé torí bá ṣẹlẹ̀ fún sí wọn a máa rò pé ọgbọ́n àwọn ni àìpé mo smart ni orí lágbájá tájọ kú lé òun gbọ́ ni tẹ bá dá mọ́ràn kì í gbọ́ ni so smartness tiẹ̀ ni ló jẹ́ kó make ẹ̀ ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ẹrúsìn Ọlọ́run àwọn náà ni wọ́n dúpẹ́ fọ́lọ́run kọ́lọ́run kó kàwá fún àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n dúpẹ́ afáàní fa quwwatul aqida yajibu alla tanfakka
anil quwwati al-maddiyya ó ní agbára aqida àdìọ́kàn tó gúnrégé ó ní kò yẹ kí òpin yà wà láàrin rẹ̀ àti agbára àwọn ohun ìní ọrọ̀ ayé ẹ̀rí pé nínú ṣe ghazwat Tabuk ni tí àwọn sàábì òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam láti jọ́ tí wọ́n ti ń jagun wọn ètí kó àwọn ọmọ ogun tó pọ̀ tó yẹn jọ rí nígbà tí wọ́n kóra wọn jọ tí wọ́n wọ́ra pé àwọn alápọ̀ tó yìí wọ́n ní lan nughlaba min kathra ìbá sí pọ̀ tó yà ọmọ ogun tí ó dájú tá a kọjú rẹ̀ tí ó wà ṣẹ́gun wa káì kò sí. wọ́n gbàgbé dání wọn ò tí ì wá jagun kan tí yà jẹ wọn lójú ogun náà rí bí ogun yìí lẹ́yìn náà Ọlọ́run wa ń sọ àyà Kùránì kalẹ̀ Ọlọ́run wa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ Ọlọ́run wa ń fa kàlí wọn lọ sí ó ń fa ìròrí wọn lọ sí bí èyí tí wọ́n wí walam tughni ankum kathratukum shay'a Ọlọ́run bá ní gbígbọ́ yín kò ṣe kí ni kò gbà yín lẹ̀ kò kọ́ dín kankan kò ní kí a má jẹ yín wọ́n ti gbà wípé ogun Ghazwatu Badr mélòó ni wọ́n èèyàn mélòó ló jáde 300 and something ló jáde wọn ò múra ogun wọn ò kó nǹkan àjà ẹ̀mọ̀ pé tí wọ́n bá ń lọ jagun ẹ̀mọ̀ pé ẹni tó múra ní múra pé àìbá máa pa àlè pàdé nǹkan kan lọ́nà ó yàtọ̀ sẹ́ni tó mọ̀ pé kìí ṣe pé àìbá máa ni à ń lọ pàdé nǹkan kan ni ẹ̀mọ̀ pé ìmúra méjèèjì yàtọ̀ síra wọn torí pé eléyìí àlè pàdé nǹkan àlè má pàdé nǹkan torí náà ẹ sájà mú nǹkan dání ni ṣùgbọ́n eléyìí à ń lọ pàdé nǹkan ni Ghazwatu Badr wọn ò múra pa wọn lọ jagun ṣùgbọ́n Ọlọ́run bá ti kádàrá pé wọn ò jagun wọn ṣẹ́gun àbí wọn ò ṣẹ́gun wọn ṣẹ́gun torí pé an-nasr min indillah ṣùgbọ́n nígbà tí wọ́n gbàgbé tí wọ́n wo pé a bá ṣe pọ̀ tó yà kò sí ọmọ ogun náà tí ó kọjú wa pé al-quwwatul maddiyya agbára àwọn ohun ọrọ̀ ayé tíyàn bá ní kò yẹ kó jẹ́ sí pé kí infikak kó wà láàrin rẹ̀ òpinya kó wà láàrin rẹ̀ àti agbára àkídà bal agbára àkídà yẹn ó lágbára ju al-quwwatul maddiyya lọ torí pé Ghazwatu Badr àwọn sàábé ní táwọn bá gbé ìdà sókè káwọn tó dọ́dọ̀ mushrik àwọn rí pé orí ti lọ lọ́tọ̀ ara ti lọ lọ́tọ̀ kí ni wọ́n ń ṣẹlẹ̀ torí pé Ọlọ́run ọba sọ kíni Ọlọ́run ọba sọ àwọn màláíkà kalẹ̀ Ọlọ́run ọba sọ àwọn ọmọ ogun kalẹ̀ tí wọ́n ń jà pẹ̀lú àwọn sàhábì rẹ̀ torí náà àkídà wa bó bá ṣe lágbára sí òun lọ́lọ́run ọba ló fi ń fún wa ní ìṣẹ́gun kìí ṣe pípọ̀ wa àti kíni àti àwọn nǹkan ogun wa. ó ní fa in infakkat anha bil inhirafi ila al aqaid al batila ó ní ṣùgbọ́n tí ó pinya tó bá ti wáyé láàrin àkídà àti al quwwatul maddiyya àwọn ohun ọrọ̀ ayé ó ní látàrí pé àwọn èèyàn ṣẹ́rí kúrò lórí àkídà tó gúnrégé lọ síbi àwọn àdìọ́kàn àwọn èyí tí kò dáa ó ní saratil quwwatul maddiyya wasilatu damarin wanhidar ó ní ìntàwá kójọ yẹn ó ní yóò wá di wasila ìyẹn ni pé ntí yóò ṣokùnfà ìparun àti ìfàsẹ́yìn kama huwa al-mushahadu al-yawm fi ad-duwal al-kafirati allati tamliku madda gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé òun làwọn ohun tí à ń rí lónìí ní àwọn orílẹ̀-èdè àwọn kèfèrí ló ti jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tó ní láti ṣe pẹ̀lú ọrọ̀ ayé òun ló wà lọ́dọ̀ wọn wala tamliku aqidatan sahiha ṣùgbọ́n wọn ò ní kíni wọn ò ní àdìọ́kàn tó gún régé. تسواج والانحراف عن العقيدة الصحيحة له أسباب تجب معرفتها من أهمها أني ìṣẹ́rí kúrò lórí àkídà tó gún régé yìí ó ní ó ní àwọn ohun tó ṣokùnfà rẹ̀ àwọn tó ṣokùnfà rẹ̀ yìí ó ní ó yẹ ká mọ̀ wọ́n nínú àwọn èyí tó ṣe pàtàkì jùlọ nínú wọn òun náà ni aljahlu bil aqidati sahiha òun náà ni àìmọ̀kan èyí tí
ó wà láàrin àwọn èèyàn nípa àkídà tó gún régé torí pé ìntẹ́yìn ò mà tí wọ́n bá fi òdì kejì rẹ̀ lọ èèyàn ò ní ráìtì láti ṣe kíni láti kọ òdì kejì ìntẹ́yìn ò mà torí pé òdì kejì rẹ̀ yẹn òun ni wàá máa jẹ́ ìmọ̀ lọ́dọ̀ tìyàn torí pé kò mọ nǹkan míì tó yàtọ̀ sí torí náà àìmọ̀kan tó wà láàrin àwọn èèyàn nípa àkídà tó gún régé سبب الإعراض عن تعلمها وتعليمها بسبب الإعراض عن تعلمها وتعليمها لا تأكلوا فتاة ما كان في منسلة táwọn èèyàn bá ti torí pé àwọn èèyàn ti sẹ́rí kúrò níbi àkọ́kọ́ wíwá mà nípa àkídà tó gún régé yẹn ẹ̀kejì àwọn èèyàn ti sẹ́rí kúrò níbi kíkọ́ àwọn èèyàn lákídà yẹn àwọn tó yẹ kó kọ́ àwọn èèyàn lákídà tó gún régé nígbà tí wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwọn èèyàn kan àwọn sì seize opportunity yẹn àwọn ń kọ́ àwọn èèyàn ní àdìọ́kàn tí kìí ṣe ti ẹ̀sìn Islam aw qillatul ihtimami wal inayati biha àbí nítorí pé pípàtàkì rẹ̀ ó kéré mímójútó àkídà tó gún régé yìí ó kéré hatta yansha'a jilun la ya'rifu tilka al-aqida títí tó fi jẹ́ sí pé àwọn jíìlù kan wà àwọn generation kan wà wọn ò sẹ́ ní màá kankan pa àkídà náà wọ́n ní wala ya'rifu ma yukhalifuha wa yudadduha wọn ò ní ma tó takò àkídà yẹn wọn ò ní ma in tí ó lòdì sí àkídà náà fa ya'taqidu al-haqqa batila yóò wá di àdìọ́kàn pé in tó jòdòdò yẹn òun ni in tí ò da wal-batila haqqa in tí ò da yẹn lọ́dọ̀ tiẹ̀ òun ni kíni òun lòdòdò. كما قال عمر بن الخطاب رضي الله عنه ونجابي عمر بن الخطاب سيسويبي كي يرون باكي يونسي وسويبي إنما تنقض عرى الإسلام عروة عروة إذا نشأ في الإسلام من لا يعرف الجاهلية وني àwọn tí a ta kókó rẹ̀ nínú ẹ̀sìn Islam ay rawabitul Islam àwọn tó mú ẹ̀sìn Islam dúró ó ní wọ́n máa tú lẹ́yọ ẹyọ àwọn èèyàn kan jókòó tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa tú urwatan urwa nígbàtí àwọn èèyàn kan bá dìde nínú Islam man la ya'rifu al-jahiliya àwọn tó jẹ́ sí pé wọn ò mọ̀ jahiliya ìyẹn ni pé àwọn kan wọ́n rí Islam hẹ́ni wọn ò mọ̀ jahiliya àwọn tí wọn ò mọ̀ jahiliya yẹn wíwò Islam wọn yóò rọrùn torí pé wọn ò máa ń tó lòdì sí Islam ó ní nínú ẹ̀ at-ta'assub àfáàní nínú àwọn tó ṣokùnfà kí àwọn èèyàn sẹ́rí kúrò níbi àkídà tó gúnrégé òun náà ni at-ta'assub lima alayhi al-aba wal-ajdad òun náà ni ìtara àti ìdúnnimá tí àwọn òbí àti àwọn ajdad àwọn bàbá àtàwọn bàbá tí wọ́n wà lórí rẹ̀ ìtara lórí ẹlòmíì tẹ́ bá sọ pé nǹkan kan ò da tó sì mọ̀ pé bàbá tó bí òun onírú nǹkan yẹn lọ́wọ́ àrò ta yàrá pé bóun ni ó sì jẹ́ sí pé nǹkan tí bàbá tòun ń ṣe ìní ò da tẹ́ bá ní nǹkan kan ò da tó jẹ́ pé ó mọ bàbá rẹ̀ mọ nǹkan yẹn àrò ta lórí pé bóun lẹ́sìn sọ pé tí bàbá òun ṣe kò da wàtàmásùkù bihi wa in kana batila àti gbígbà nǹkan yẹn mú pé bí bàbá tèmi ṣe máa ń kí irun bẹ́ẹ̀ ni màá ṣe máa kí kódà bó jẹ́ sí pé nǹkan yẹn nǹkan tí ò dá ni. wa tarku ma khalafahu wa in kana haqqa àti fífi gbogbo tó bá yapa sí ń tá a bá lọ́wọ́ àwọn bàbá ń tá a bá lọ́wọ́ wọn yẹn ń tó bá yapa sí á fi ilẹ̀ kódà bójú òdodo ni kama qala ta'ala gẹ́bí ọlọ́wọ́n bọ́ba àlejò láti sọ ó ní wa idha qila lahum ittabi'u ma anzala Allahu qalu ọlọ́wọ́n bá ní nígbà tí wọ́n bá sọ fún wọn pé ẹ wá tẹ̀lé ntọ́nà wọn bá sọ kalẹ̀ wọn fún èsì wọn ni bal nattabi'u ma alfayna alayhi aba'ana pé n ta wo tẹ̀lé o n ta bá wọn bàbá wa lórí rẹ̀ ni awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun ọlọ́wọ́n bá ní kódà bó jẹ́ sí pé àwọn bàbá wọn wọ̀nyẹn la ya'qiluna shay'an kò sí làákàyè fún wọn òye wọn sí wala yahtadun
bákan náà wọn ò sí lórí ìmọ̀nà in tí wọ́n bá wọn bàbá wọn tí wọ́n ń ṣe yẹn iná ni wọ́n ṣe eléyìí hujja àwọn èèyàn àsìkò jahiliya lélẹ̀ àwọn èèyàn àsìkò dúdú hujja àwọn nìyẹn nígbà táwọn ànábì Ọlọ́run bá pè wọ́n sẹ́sìn wọn ní rárá àwọn èyí tó ń pè wá sí ìyàwó ní ṣe tuntun ni báwọn bàbá wa ṣe ń ṣe bẹ́ẹ̀ la ṣe kíni bẹ́ẹ̀ la máa ṣe hujja àwọn èèyàn àsìkò jahiliya yìí lásìkò tiwa náà lónìí òun náà lẹni àwọn tí wọn ò fẹ́ tẹ̀ lódodo òun náà ni hujja tiwọn náà tẹ́ bá pé yẹn pé ìntọ́lọ́hun sọ̀kalẹ̀ ní ìntọ́lọ́hun wí ni ìntí ànábì wí ni òun ni kì í ṣe báwọn bàbá wa ṣe máa ń ṣe nù. àṣetán ó lo eléyìí láti fi kọjí ìmọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn bákan náà nínú àwọn nǹkan tó ṣokùnfà kí àkídà tí ò da kó tàn káàkiri òun náà ni at-taqlid al-a'ma ìtẹ̀lé afọ́jú bí akhdhi aqwali an-nas fi al-aqidati min ghayri ma'rifati daliliha látàrí pé a ó máa gba ọ̀rọ̀ àwọn èèyàn nínú nítorí láti ṣe pẹ̀lú àkídà láì jẹ́ sí pé a máa ẹ̀rí wọn wa ma'rifatu mada sihhatiha àti láì mọ̀ bó ní tí wọ́n wí fún wa yẹn ṣé nǹkan tó nílẹ̀ ní àbí ò nílẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ níbi wà wípé àwọn àbàjẹ́ tó tàn káàkiri yẹn nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ó kásẹ̀ lẹ̀ náà ni wípé gbogbo àfáà tó bá ti dìde tó bá ti ṣe wáàzí níbi kan tó bá ti wí nǹkan tá a gbọ́ rí akaramakala ṣé hadithi wà akaramakala kòkú síjà àbí ẹ̀sìn ọlọ́run ni Qur'ani àti kiri àti sunna akaramakala ń tẹ́ wíyùn ǹjẹ́ ìrí wà fún ṣé àyà wà ṣé hadithi wà tó bá jẹ́ sí gbogbo ẹni tó bá sọ̀rọ̀ á bi léèrè ẹ̀rí àwọn àbàjẹ́ yẹn tí wọn ò bá kásẹ̀ ńlẹ̀ pátápátá wọn ò dínkù púpọ̀ gidi gan gbígba ọ̀rọ̀ àwọn èèyàn láì ma sọ̀rọ̀ tó gúnrégé ni àbọ̀rọ̀ tí ò gúnrégé kama huwa al-waqi'u min al-firaq al-mukhalifa gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé eléyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìjọ àwọn èyí tí wọ́n yapa ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam min jahmiyyatin wa mu'tazila látàrí nínú àwọn jahmiyya àwọn ìjọ tí wọ́n ń pè ní jahmiyya yẹn àwọn jahmiyya àdíọ́kàn wọ́n gbé ọlá fún ọpọlọ ìtọ́pọlọ wọn bá wí fún wọn nípa Ọlọ́run ni wọ́n gbàgbọ́ kìí ṣe nǹkan tọ́lọ́run sọ fún wọn nínú Kùránì nípa ara rẹ̀ wọ́n ó sì ṣe àwọn nǹkan kan lọ́ràn yẹn lọ́lọ́run lórí wọ́n láwọn àṣẹ wa kìí sọ Ọlọ́run ló dá wọn bá a ṣe wá bíbà yìí lónìí wọ́n ní Ọlọ́run ò mọ̀ pa wà tẹ́lẹ̀ bá a ṣe wà ń bíbà ìṣe bá mọ̀ pọ́lọ́run rí wa àwọn náà gbà pọ́lọ́run rí wa ṣùgbọ́n wọ́n ní bá a ṣe wá yìí ìgbà tá a débì náà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ mọ̀ pa wá ló sì ṣẹ̀ṣẹ̀ mọ̀ pa wá kò mọ̀ tẹ́lẹ̀. al-Mu'tazila ọ̀kan nínú àwọn ọmọ akẹ́wò al-Imam al-Hasan al-Basri òun ló dá firqa yìí sílẹ̀ ìyẹn Jahm ibn Safwan bó tilẹ̀ jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n dá gbogbo àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ àwọn àjọ náà padà wá di fìtínà lẹ́yìn wa àwọn gbìn ni nígbà tó hù tán tí àwọn ẹ̀ka rẹ̀ jáde wọn ò sí ń bẹ̀ mọ́ tó bá sì jẹ́ ọ̀gbìn al-qiyama gbogbo àwọn tí wọ́n ṣe tabanni àkídà yìí wọ́n tó lẹ́yìn wa ni. Mu'tazila yìí ọmọ kéwò ọ̀kan nínú àwọn àgbà àfà Ahlus-Sunnah ni ó ṣe ìyapa ẹnu pẹ̀lú àfà rẹ̀ ní halaka àwọn tullabul ilmi ni tí wọ́n ti ń gba ẹ̀kọ́ lọ́dọ̀ àfà àwọn al-Imam al-Hasan al-Basri wọ́n á sọ̀rọ̀ nípa al-fasiq ṣé kí ni kò fasiq nínú ẹ̀sìn Islam ìyẹn ni pé kò kí ẹ̀dá táwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ṣé múmìnì ni sí a sì tún ròyìn rẹ̀ pẹ̀lú iman òun ní rárá o wípé fásik a ní ròyìn rẹ̀ pẹ̀lú imani a sì ní pé ní kèfèrí yóò wà ní manzilatun bainal manzilatayn yóò wà ní ipò kan tó wà láàrin ipò méjèèjì
ipò méjèèjì náà ni kò ní sí ní ipò mùmínì kò sì ní sí ní ipò kèfèrí yóò wà ní manzilatun bayna al-manzilatayn. fa in taba wa raja ila Allah tó bá túbá tó padà sọ́dọ̀ Ọlọ́run ọba yóò padà sínú ìmánì tí kò bá túbá títí tó fi kú wọ́n ní yukhalladu fi an-nar wọ́n ní yóò wọ̀ ọ́nà gbére ni. so lọ́dọ̀ wọn múmìnì tó ní àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi nínú iṣẹ́ rẹ̀ tí kò sì túbá tó fi padà sọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ní ọ̀ranyàn ni lórí Ọlọ́run kó fìyà jẹ yóò sì fìyà jẹ gbére. wọ́n wá ní ṣùgbọ́n ìyà rẹ̀ ipò òun náà mọ̀ wà nínú náà títí láíláí kò ní jáde mọ́ ṣùgbọ́n ìyà rẹ̀ yóò fúyẹ́ sí ìyà ti kèfèrí tóun náà mọ̀ wà nínú náà láíláí tí ò ní jáde mọ́. wọ́n wá ní múmìnì tó ṣiṣẹ́ dáadáa tó fi pàdé Ọlọ́run yẹn wọ́n lọ́ranyàn ni lórí Ọlọ́run kó fi sálì Jánnà. àkídà ahlus sunnah wal jamā'ah sì ni pé kò sí nǹkan kan tó ṣe kíni tó ràn yàn lórí Ọlọ́run àyàfi ntọ́lọ́run bá ṣe kíni tó ṣe lọ́ranyàn lórí ara rẹ̀ ẹnìkan kan ò lè ṣe nǹkan kan lọ́ranyàn lórí Ọlọ́run. àwọn eléyìí ni àwọn Mu'tazila àwọn Asha'ira àwọn eléyìí àwọn àròyìn Ọlọ́run wọn ò gbà wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àròyìn Ọlọ́run wọ́n sa àwọn àròyìn kan lọ́dọ̀ àwọn apá kan nínú wọn àwọn àròyìn Ọlọ́run kò ju méje lọ tí tá a bá jókòó tá a bá wúra wa tí wọ́n bá fún oníkálukú wa ní gègé kọ̀wé àti tákàdá wípé kóníkálukú kọ àwọn ìròyìn ara rẹ̀ àwọn àròyìn tó dáa tó máa ń pa ara rẹ̀ àbí ká tẹ̀ fílẹ̀ open pé àwọn àròyìn ara rẹ̀ ẹ dákun ṣé ẹnìkan kan wọ̀ ní kọ́ tó 12 ó kéré púpọ̀ á kọ́ 12 tá a bá níròyìn míì ju pé alójú à ń ríran lọ pé eléyìí náà ń ríran eléyìí náà ń gbọ́ eléyìí náà ń rìn ń ronú ń dunnú ń bọkànjẹ́ a máa bínú a máa sọ̀rọ̀ a máa rẹ́rìn a máa lọ a máa bọ̀ a máa dìde a máa jókòó àwọn ajókòó wọn ní ìròyìn Ọlọ́run tó dá ẹ̀dá tó jẹ́ sí pé tá a bá ní ká máa kájá wa fi anfusikum afala tubsirun tá a bá ní ká wo ara tiwa gan a rí pé àwọn ìròyìn tó dá lára wa wọ́n pọ̀ gidi gan wọ́n á lọ́lọ́run tó dẹ̀dá ìròyìn tiẹ̀ kò sí ẹ̀jú méje lọ àwọn tó gbìyànjú nù lórí àwọn tí wọ́n ṣe sọ pé kò sí ìròyìn kankan àwọn òfin ìròyìn kankan àwọn òfin rìn rẹ̀ fọ́lọ̀ wọn bá gbogbo àwọn wọ̀nyí àkídà kan náà ni wọ́n Ọlọ́run ọba tí ẹ bá wá wo fíkìrà wọn àgbọ́yé wọn ibi tí wúwà rí pé tí ẹ bá wo àgbọ́yé wọn nípa Ọlọ́run ẹ wá rí pé Ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún gbọ́rọ̀ gidi tí kò níròyìn kankan ni wọ́n ní kì í gbọ́ torí pé tá a bá sọ pé ń gbọ́ a ti fi jọ ta ni a ti fi jọ ẹ̀dá wọ́n ní kì í rí kò ríran tá a bá sọ pé ń ríran a ti fi jọ ta ni a ti fi jọ ẹ̀dá wọ́n ní kì í bínú tá a bá sọ pé ń bínú a ti fi jọ ta ni a ti fi jọ ẹ̀dá a sì sọ pé ghayril maghdubi alayhim wala ddallin pé Ọlọ́run ti bínú sáwọn yẹn nìkan a sì ń bẹ lọ́run lójoojúmọ́ pé kó má kà wá kó àwọn tó bínú sí yẹn àwọn ní kì í bínú kì í bínú kì í yọnu kì í sọ̀rọ̀ gbogbo ìròyìn tẹ́ ẹ mà tó jẹ́ àwọn ìròyìn dáadáa kò sí kankan nínú ẹ̀ tí wọ́n gbàgbọ́ Ọlọ́run ni tẹ́ bá wá wo tẹ́ bá imagine Ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ wá rí pé gbọ́rọ̀ gidi tí ò ní ìròyìn kankan ni bí ìgbà tí èèyàn bá ń jọ́sìn fún ère tí ò lè dá nǹkan kan sí kò lè sọ̀rọ̀ kò lè ṣe nǹkan kan kò sí nǹkan kan tó lè ṣe kódà gan àwọn kan bá a débi pé kì í ṣe òun ló dá ẹ̀dá kí ló fa gbogbo eléyìí wọ́n gbé Kùránì àti Sunna wọ́n ṣe kí ni wọ́n gbé tíṣẹ́ gbàgbà wọ́n Sufiya àtàwọn ní Sufi àwọn ahlu turuq
wa ghayrihim àtàwọn tí wọ́n yàtọ̀ sáwọn tá a kà kalẹ̀ yìí haythu qalladu man qablahum min a'immati ad-dalal kí ló fà tí gbogbo ẹ̀ fi jẹ́ sírísílà ẹni kí n ṣe jókòó níjọ́ kan kó jókòó kó sọ pé nǹkan tẹ́ ni a máa ṣe yìí gan bó lórí kí ló fà tẹ́ fi sọ pé báyìí ṣe bí Kùránì wí báyìí taklid ẹni tá a pè láàfáà wa yẹn gbogbo ohun tó bá ti wí abẹ́gẹ́ yàtọ̀ sí àwọn ahlus sunna wal jamaa àfà kìí ṣe màásùm kìí ṣe ẹni tá a dáàbòbò tí kò gbọdọ̀ ṣàṣìṣe ni ó lè ṣàṣìṣe ó lè wí ọ̀rọ̀ kó rò pé bẹ́ẹ̀ lórí kó má rí bẹ́ẹ̀ nítorí náà ẹni tó bá mọ̀ pé n tó wí yẹn ò rí bẹ́ẹ̀ tó pé akaramakala ẹni tẹ́ ẹ wí o hadithi kan bẹ tó wí òdì kejì rẹ o lọ́dọ̀ alùsùnà nù ṣùgbọ́n lọ́dọ̀ onísúfí àfáà kan ò gbọ́dọ̀ wí nǹkan kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ challenge rẹ̀ so taklid ìtẹ̀lé afọ́jú pé bí wọ́n ṣe ń ṣe inú ẹ̀ sájà máa ṣe ẹ mọ̀ béèrè o béèrè o wọ́n ní fadallu wanharafu anil i'tiqad as-sahih ilé lọ́ba tí wọ́n fi ṣe kíni wọ́n nù wọ́n sì ṣẹ́rí kúrò lórí àdìọ́kàn èyí tó gúnrégé nínú ẹ̀ al-ghuluw fil awliya wa salihin al-ghuluw fil awliya wa salihin títayọ àlà nípa àwọn wàlíyà Ọlọ́run àtàwọn èèyàn dáadáa nínú tó ṣokùnfà táwọn èèyàn fi gbé àkídà tó dáa jù sílẹ̀ nìyẹn rafi'ihim fawqa manzilatihim àti gbígbé wọn tayọ ipò wọn bihaythu yu'taqadu fihim ma la yaqdiru alayhi illa Allah min jalbi an-naf' látàrí pé àwọn èèyàn di àdìọ́kàn nípa wọn èyí tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó lágbára láti ṣe àfọlọ́n ẹ̀rẹ̀ tó jẹ́ sí pé tí wọ́n bá lọ bá wípé nǹkan báyìí là ń wá nǹkan báyìí la fẹ́ ṣe yóò ní ẹ máa lọ àgbọ̀dọ̀ sọ fọ́lọ́n kó má ṣe fa inna lillahi wa inna ilayhi raji'un. ọmọ èèyàn ìwọ ò gbọ́dọ̀ sọ fọ́lọ́n èyí ò gbọ́dọ̀ sọ fọ́lọ́n kó má ṣe. wọ́n gbé wọn tayọ ààyè wọn ìntí yóò gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ wọn lọ tọrọ lọ́dọ̀ wọn wa daf'i ad-darar látàrí pé wọ́n máa wá nǹkan àǹfààní lọ́dọ̀ wọn daf'i ad-darar bákan náà ad-dur wọ́n máa wá kí wọ́n bá wọn gbé ìnira kúrò واتخاذهم وسائط بين الله وبين خلقه في قضاء الحوائج وإجابة الدعاء wọ́n sì mú wọn ní ohun àkàsọ̀ láàrin wọn àtọ́lọ́hun ẹlòmíì gan kò lè jókòó kó pe Ọlọ́run nínú ilé rẹ̀ àfi kó lọ sọ fún àfa kan káàfà yóò bá sọ fọlọ́ bí ìgbà tọ́lọ́run bá fi bàríà sí àárín rẹ̀ àtòun ó dìgbà tó bá sọ fún àfa kan táàfà kan bá sọ fọlọ́ nípa bíbí àbùkátà wọn àti gbígbọ́ àdúrà wọn tí wọ́n bá ti dọ́dọ̀ àwọn ènìyàn wọn ò sí ni hatta yaqula al-amru ila ibadatihim min dunillah díẹ̀díẹ̀ náà ni títí tí àlámọ̀rí ni ó fi débi pé wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fáwọn èèyàn yàtọ̀ sọ́lọ̀ ilé ìfẹ́ ẹlòmíì tẹ́ bá wọlé rẹ̀ nínú kébìlà rẹ̀ ó ní fọ́tò tó gbé síbẹ̀ tó yẹ pé tí o bá ti kírun dájú kọ fọ́tò òun bígbà tí ò kírun ni kọ́rọ̀ kó sọ wa. wat-taqarrubi ila adrihatihim bidh-dhaba'ihi wan-nudhur àti mímọ̀ wá ìsúnmọ́ àwọn sàárè wọn pẹ̀lú títẹ̀jẹ̀ sílẹ̀ àti jíjẹ́ ẹ̀jẹ́ wad-du'a wal-istighathati wa talab al-mudad àti lílọ máa ṣàdúà àti lílọ máa sáré bá wọn nígbà tí ẹ̀rù bá bà wọn àti lílọ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn kama hasala min qawmi nuhin fi haqqi as-salihin gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nínú ìran nabiyullahi nuh nínú ẹ̀tọ́ àwọn èèyàn dáadáa díẹ̀ náà ló bẹ̀rẹ̀ àwọn èèyàn dáadáa ni wọ́n ní tòótọ́ àwọn èèyàn yẹn wọn ò mọ nǹkan tí wọ́n wá ṣe lẹ́yìn wọn àwọn sàárè kan bẹ tó jẹ́ sí pé ọ̀rọ̀ ló mọ iye tíìpà yẹ̀pẹ̀ tí wọ́n máa ń lọ dà bẹ̀ lójoojúmọ́ tí wọ́n bá ti da tíìpà yẹ̀pẹ̀ kan bẹ̀ ojú wọn ò fọ́ o wọ́n rí pé tíìpà ló wá já yẹ̀pẹ̀ yìí síbẹ̀ o wọ́n sì sùrù bó wọ́n sì máa bu yẹ̀pẹ̀ náà torí pé wọ́n ti dá sórí sàárè wọlé kan tí wọ́n bá kó tán ẹni tí ó jẹ ẹni tí ó mú ẹni tí ó fi wẹ̀ tí wọ́n bá kó tán wọ́n sì tún wá já omi síbẹ̀ iyadan billah torí àdìọ́kàn tí wọ́n ní nípa àwọn nǹkan tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí àwọn ìran nabiyullahi Nuh ọlọ́run bá fún wa ní ìròyìn nípa wọn ní la tadharunna alihatakum ẹ má ṣe fi àwọn ọlọ́run yín sílẹ̀ o
wala tadharunna waddan wala suwa'an wala yaghutha wa ya'uqa wa nasra gbogbo àwọn wọ̀nyí àti wadda àti suwa'a àti yaghutha àti ya'uqa àti nasra orúkọ àwọn èèyàn dáadáa ni tí wọ́n padà wá sọ wọ́n dọ̀lọ́n ó ní la tadharunna lónìí wọ́n ti dọ̀lọ́n ṣètọ́nù wá ta àìdí ẹ̀ka fún wọn nígbà àwọn èèyàn dáadáa yìí nítorí kẹ́ mọ́ bá gbàgbé wọn ẹ̀yàwó náà wọn nígbà táwọn yẹn yàwòrán wọn àwọn tí wọ́n mọ̀ pé wọ́n yẹn sọ Ọlọ́run àti ní jọ́sìn fún wọn ká mọ̀ bá gbàgbé wọn ni àwọn yẹn dáadáa ni nígbà táwọn yẹn lọ tán Ṣẹ̀tánì tún wá bá wọn àwọn eléyìí àwọn bàbá yín wọ́n yàwòrán wọn nítorí pé àwọn yẹn dáadáa ni wọ́n ẹ̀yin ẹ̀ṣẹ̀ ní ṣe èrè wọn nígbà táwọn yẹn lọ tán àwọn eléyìí àwọn yẹn dáadáa ni kí ló tẹ̀ fi ní máa jọ́sìn fún wọn bó ṣe di pé wọ́n mú wọn lọ́lọ́run nù wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n lọ́lọ́run wọ́n ní gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń jọ́sìn fún àwọn sàárè ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní orílẹ̀ ayé lónìí kí Ọlọ́run ọba kí ó ṣọ́ wa. Naam afọ onítìrà ṣe ń sọ àwọn ìdí tó fà tí àwọn èèyàn fi ṣe kíni tí wọ́n fi àkídà tí ó jẹ́ àkídà tí òdodo tí wọ́n fi sílẹ̀ tó ṣe sí pé tá a bá wá àwùjọ wa a ó rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ orú àwọn nǹkan yìí wọ́n ṣe kíni wọ́n pọ̀ gidi gan wọ́n ń bẹ láwùjọ wa wọ́n ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa nítòsítòsí wa ń bì wọ́n gbé ẹrú Ọlọ́run kan lọ sàárè igi tí wọ́n fi gbé lọ sàárè wọn ò gbé igi náà padà wálé wọ́n jẹ igi náà ni wọ́n jẹ igi tó yẹ sí pé àìmọye ọdún Ọlọ́run ló mọye ọdún tí wọ́n ti fi igi yẹn gbé òkú ṣùgbọ́n tí wọ́n tẹ́rù Ọlọ́run yóò kú tí wọ́n fi igi yẹn gbé lọ sàárè wọn ò gbé igi yẹn padà wálé wọ́n jẹ ni wọ́n jà sí ni wọ́n wọ̀ jàkadì lórí pé èmi náà jẹ ni. fa subhanallah ẹ wo nǹkan táwọn èèyàn ṣe kíni àwọn èèyàn fi ojúlówó ẹ̀sìn sílẹ̀ ẹ wá wo nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n sọ dẹ̀ sí. ibi tí àkídà yẹn tí ó wọ̀ wọ́n lẹ́wùdé nìyẹn eléyìí náà bá tó yẹ sí pé tí bùkátà bá dé irú wọn ń sáré lọ sàárì irú ẹni bẹ́ẹ̀ nù wọ́n ti gbé Ọlọ́run ọba ti sẹ́gbẹ̀ẹ́ kan k'Ọlọ́run ọba kó ṣọ́ wa nítorí àsìkò àwọn dúró báyìí bi'idhnillahi tabaraka wa ta'ala tí Ọlọ́run bá sọ wájú ìjókòó tí ó ń bọ̀ lọ àwọn tẹ̀síwájú látòrí ìdí ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tó fà tí àkídà àwọn èèyàn tó fi wọ́ táwọn èèyàn fi al-aqidatu as-sahiha tí wọ́n fi sílẹ̀ wallahu ta'ala a'lam. Naam a ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìdáhùn ìbéèrè tí a fi tì ní ọ̀sẹ̀ tó lọ nípa àwọn tí wọ́n gba sálárì lásìkò strike wọ́n kálukú yẹ máa ṣe ìṣirò tó gbà èló ni torí pé àti mọ̀ bóyá yóò dá padà àbí kò ní dá padà Allahu musta'an. àwọn olùmọ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa àkọ́kọ́ náà kí ni ìdájọ́ kí kó sì ṣe kọ́kọ́ lọ strike Ghana wọ́n ní kò sí láìfi nínú kí àwọn òṣìṣẹ́ kún ó daṣẹ́ sílẹ̀ tí ó bá jẹ́ sí pé ọ̀nà ẹyọ kan tó kù fún wọn nù láti fi gba ẹ̀tọ́ wọn tó bá jẹ́ sí pé ọ̀nà ẹyọ kan tó kù fún wọn nù láti fi gba ẹ̀tọ́ wọn. Tayyib ṣé lásìkò tí wọ́n fi da iṣẹ́ sílẹ̀ yẹn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n gbowó kí wọ́n gba àwọn owó àsìkò tí wọ́n ò fi ṣiṣẹ́ yẹn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n gba owó àwọn àsìkò tí wọ́n ò fi ṣiṣẹ́ yẹn. àwọn olùmọ́ni tí ìdájọ́ dídaṣẹ́ sílẹ̀ tó bá ti jẹ́ sí pé halali ní gẹ́gẹ́ bá ṣe sọ síwájú a jẹ́ sí pé ìdájọ́ kí wọ́n gba owó àárín yẹn náà ó jẹ́ kíni yóò jẹ́ halal torí pé dídaṣẹ́ sílẹ̀ yẹn òun gangan fúnra rẹ̀ àwọn olùmọ́ni kò sí láìfi nínú rẹ̀ tí ó bá ti jẹ́ sí pé ọ̀nà ẹyọ kan tó kù nìyẹn tí wọ́n lè lò láti fi gba ẹ̀tọ́ wọn. bákan náà ṣé láìfi ń bẹ lórí wọn eléyìí ò sí nù nǹkan tí àfáwọn oníbèrè tó ṣe ṣé láìfi ń bẹ lórí wọn tára bá ní ẹnìkan nínú àwọn tí wọ́n ní bùkátà sí iṣẹ́ yẹn bóyá kò sómi bóyá kò síná
bóyá àwọn tó yẹ kí wọ́n máa dá àwọn aláàárẹ̀ lóhùn àwọn ò sí níbẹ̀ látàrí pé wọ́n daṣẹ́ sílẹ̀, sí ẹ̀ṣẹ̀ wà lórí wọn tí irú àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí iṣẹ́ wọn yìí lásìkò tí wọ́n fi daṣẹ́ sílẹ̀ yẹn tààrà sì ní wọn tí wọn ò rí services yẹn tí wọn ò rẹ́ni rẹ́ńdà rẹ̀ fún wọn. àwọn olùmọ́ni bákan náà ipe kò sí láì fi kankan lórí wọn nípa ìnira tó bá bá àwọn tí wọ́n ní bùkátà síṣẹ́ wọn lásìkò tí wọ́n fi daṣẹ́ sílẹ̀ látàrí pé wọ́n ń wá kíni, wọ́n ń wá ẹ̀tọ́ wọn. ṣùgbọ́n àwọn olùmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ nàṣíhà lábẹ́rẹ́ fún ìjọba tàbí jíhà gbogbo àwọn tí wọ́n bá ní iléeṣẹ́ kan tí wọ́n fi gba àwọn òṣìṣẹ́ pàápàá jùlọ ìjọba àti ẹni tó gba òṣìṣẹ́ àti òṣìṣẹ́ fúnra rẹ̀. ẹ̀sìn Ìsìláàmù ṣe apá kìíní kejì lójú kòkòrò lórí wípé kóníkálukú mójútó ẹ̀tọ́ ara wọn. ẹni tá a gbà níṣẹ́ nígbà torí pé lọ́pọ̀ ọgbà láwọn ààyè míì kì í fẹ́ sí àtọ̀ láàrin pé wọ́n lọ strike ọ̀hún gan àti wọn ò ṣe kíni àti wọn ò lọ. bí wọn ò lọ strike ọ̀hún gan náà láwọn ààyè míì iṣẹ́ tí wọ́n ń torí ẹ̀ sanwó fún wọn yẹn tẹ́ ẹ bá wá ṣe lọ́dọ̀ wọn ẹ̀ tún sanwó náà ni. so eléyìí irú àwọn nǹkan àwọn yẹn haramu ni tí kò sì yẹ ká bá mùsùlùmí nídìí ẹ̀. so ẹni tí ó ń ṣiṣẹ́ àtẹni tó báyàn ṣiṣẹ́ àwọn méjèèjì ni wọ́n ní kíni ni wọ́n ní ẹ̀tọ́ lórí ara wọn. so ẹ̀sìn Islam ṣe wá lójú kòkòrò lórí wípé ẹni tá a gbà níṣẹ́ yẹn kó ṣiṣẹ́ láàrin rẹ̀ àtọlọ́run ní orí àwọn májẹ̀mú tá a fi gbà níṣẹ́. ẹni tó gbàyàn níṣẹ́ kó fún òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ láàrin rẹ̀ àtọlọ́run lórí àwọn májẹ̀mú tí ó fi ṣe kíni tí ó fi gba ẹni bẹ́ẹ̀ níṣẹ́. eléyìí ni àlàyé ṣókí nípa ìbéèrè náà wallahu ta'ala alam. naam. aleykum salaam tula. naam ṣéyìn lè sọ àwọn orúkọ wọn yẹn ṣéyìn lè fi sọ àwọn ọmọ la abadan èyàn lè fi sọ àwọn ọmọ tó bá jẹ́ sí pé síwájú kí ìṣẹ̀lẹ̀ tá à ń wí ó tó ṣẹlẹ̀ ni. ṣùgbọ́n lásìkò tí wọ́n ti di orúkọ àwọn ọlọ́run táwọn èèyàn kan jọ́sìn fún rí ó ti di haram kí èèyàn ṣe kíni kí èèyàn sọ ọmọ ní irú orúkọ bẹ́ẹ̀. naam nípa ohun tó ní láti ṣe pẹ̀lú solidarity strike tí ó bá jẹ́ sí pé àwọn tí à ń jẹ àbáwọn tí wọn ò fún ní ẹ̀tọ́ wọn ntí wọ́n fẹ́ torí ẹ̀ dasẹ́lẹ̀ lé lórí ntó wà jẹ́ ní òní gẹ́gẹ́ bá a ṣe sọ yẹn pé tó bá jẹ́ sí pé ó ti ta'ayyana pé torí pé àwọn olùmọ̀ ní ó dìgbà tó bá ta'ayyana yẹn ni pé ó dìgbà tí ó bá dájú wípé ọ̀nà ẹyọ kan tó kù náà nù ó dìgbà tó bá dájú pé ọ̀nà ẹyọ kan tó kù tí wọ́n fi lè rí àwọn ẹ̀tọ́ wọn gbà òun náà ni kó wọ́n daṣẹ́ sílẹ̀. so tó bá sì jẹ́ sí pé táwọn ọwọ́ àwọn yẹn tí wọ́n bá dá iṣẹ́ dà sílẹ̀ èyí tí wọ́n torí ẹ̀ daṣẹ́lẹ̀ kò ní í ṣe kíni kò ní í jẹ́ ṣíṣe so yóò jẹ́ min babi at-ta'awun 'ala al-birri wat-taqwa tí àwọn kan táwa náà bá ṣe kíni táwa náà bá kún wọn lọ́wọ́ wallahu ta'ala alam ọlọ́wọ́ bá ló fi mọ̀ jùlọ. naam wa aleykum salaam tula. naam ṣéyàn lè kírun níwájú imam tí dọ̀rúra tó bá mú kéèyàn kírun níwájú imam kò sí láìfi ṣùgbọ́n tí èèyàn bá máa táyé wà
àyè tí ó ti kírun wà ó máa mà lọ fi wájú imam lọ fi ṣe àyè ìrun enítọ̀ wọn kò ṣe kíni enítọ̀ wọn kò ní ìrun torí innama ju'ila al-imam li yutamma bi táwa ni imamu ní ìṣe báyìí imamu wájú rẹ̀ kó wà kì í ṣe kíni kì í ṣẹ́yìn bó jẹ́ jẹ́ sí pé lọ́dọ̀ àwọn madhaba malikiya tó ti pé àwọn náà wọn ò sí sílẹ̀ sẹ́yìnsìn ilé wa tí mo fi ní tí ààyè bá há a sì fẹ́ tẹ̀lé jama sẹ́yìnsìn ààyè tó sílẹ̀ fún wa tá a fi lè rí jama tẹ̀lé òun náà ni agbọ̀n kan tí ó ṣeé ṣe kí a fi wà níwájú imam nínú irú ìṣesí báyẹn wallahu ta'ala alam kò sí láìfi wallahu alam naam naam. kéèyàn kírun níta tí mọ́sálásí èsì tí kún kéèyàn kírun níta lẹ́yìn òkè bí bá ṣe wà ń sìn ń tẹ̀lé ìmáàmù láti ibi tó wà. irú ẹni bẹ́ẹ̀ ó ń rísíkì àìní ní ọ̀nà torí pé anabi Muhammad sallam ó ní kò sí ìrun fún almutafarridu khalfa al-imam ẹni tó tafarrada tó dá dúró lẹ́yìn tani lẹ́yìn imam ẹni tó dá dúró lẹ́yìn imam kò sí ìrun fún òun nìkan ó dá dúró kódà gan kó jẹ́ sí pé ń bẹ ní sáfù kejì ni ká sọ pé sáfù ẹyọ kan kún sáfù kejì ìwọ̀n lèyàn dá dúró ń bẹ̀ ká tó wá pẹ́ni tó lọ dúró ní mẹ́lì mẹ́wàá sẹ́yìnsìn so ẹni tọ̀hún apá kan náà olùmọ̀ Sheikh Abdulaziz bin Baz rahimahullahu ta'ala wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kò ṣe kíni wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kò ní ìrun nítorí ìdí eléyìí kéèyàn jìnnà sí ṣíṣe bẹ́ẹ̀ bákan náà wíwọ ìrun nínú ìṣesí téèyàn bá imam sẹ́yìnsìn pàápàá jùlọ lásìkò tí imam wà lórí ìrùkù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń wọ ọ̀run bẹ́ẹ̀ tó sì jẹ́ sí pé wọn ò nírun èèyàn wọ mọ́sálásí ó fẹ́ lọ jọ́yìn sáfù àwọn tí wọ́n wà lẹ́yìn imam ó dájú kọ ibùwọ̀ oòrùn ó sì ṣe takbiratul ihram ó ṣe takbiratul ihram kó tó di pé yóò dúró tí yóò fi kọjú sí kíbla ó ṣe takbiratul ihram síbi tí èsì kíbla ó sì fi rùkú wọ sáfù nítorí kó lè yá irú ẹni yìí kò ní ìrun nítorí pé kò bẹ̀rẹ̀ ìrun takbiratul ihram èèyàn gbọ́dọ̀ ṣe tíyẹn wà lórí ìdúró ó gbọ́dọ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe tíyẹn wà lórí ìdúró tó sì dájú kọ bo alqibla bákan náà àwọn olùmọ́ni kò sí láìfi nínú kíyàn fi takbiru ẹyọ kásí àwọn pé takbiru méjì yẹn pé takbiratul ihram wà takbira intiqalu wà èyàn pé kábàrà tíyàn ń ṣe tíyàn bá ń lọ bo rúkú ẹni tó wọlé tó bá imam lórí rúkú wọ́n ní kò sí láìfi nínú kó ṣe kíni kó ṣe takbiratul ihram nìkan kó fi ṣe kíni kó fi lọ rúkú ṣùgbọ́n takbiratul ihram yẹn kì í ṣe pé yẹn ó ṣe lásìkò téèyàn ń lọ rúkú ni èyàn gbọ́dọ̀ ṣe nígbà téèyàn wà lórí ìdúró ẹ̀ ṣe Allahu akbar èyàn ó sì lọ èyàn ó ṣe takbiratul ihram yẹn gbọ́dọ̀ ṣe lórí ìdúró kéèyàn tó ṣe kíni kéèyàn tó ṣe rúkú. tọ́yẹ̀ irú ṣe sí yìí kò apply sí ẹni tó wọlé láti ilẹ̀kùn yẹn nígbà tí sáfù méjì nìkan ra níbí yí pé mo fẹ́ ṣe ìdárọ́kù rúkú ìmáàmù ti wà lórí rúkú èyàn wá wọlé láti mọ́sálásí yàn láti ilẹ̀kùn yẹn yóò wá rúkú láti sáfù ìparí yàn yóò wá máa bọ̀ ṣe tí tẹ́yìn bá wọ mọ́sálásí bóyá ẹ̀ tí sàlùwàlá ẹ wá gé ń bẹ̀ wọn ẹ̀rá gé ẹ wá wọ mọ́sálásí pé bóyá wọn ti kó àgé ìhùn síbi kan bì tẹ́ wá rẹ̀ ní o
sí ẹni ibi léèrè pé bọ́lá gé wa ẹbí léèrè abẹ́ ẹni ibi léèrè ẹbí léèrè kí ló fà á torí pé kò jọ ẹni tí ń kírun ilé ìfà táwọn olùmọ́fin ní a lè ṣiṣẹ́ nínú ọ̀run ṣùgbọ́n iṣẹ́ tí ò ní yọ wá kúrò nínú ìṣesí ẹni tí ń ṣe kíni ẹni tí ń kírun irú ẹni tó ṣe rùkú láti ìbọn tí wọ́n ń bọ̀ láti ìbọn ẹni tí ń wà nǹkan sọ pé ẹ dákun àfa ìbọn ni wọ́n ń kó àgèsí ń bìnà torí pé kò ju ẹni tí ń kírun ẹni tó bí léèrè ò ní láìfí torí pé kò ju ẹni tí ń kírun ó yàtọ̀ sí ẹni tí ó wà lórí ìdúró sẹ́yìnsì tó wà nínú sáfù ẹnìkan ò ní máa bí léèrè pé ibo ni àgé wà lásìkò tó ń kírun ṣùgbọ́n ní gbọ́n rí pé tọ̀ ìwọ náà ṣẹ̀ṣẹ̀ ń wọ mọ́sálásí bọ̀ ni ò tí wọ̀nù so kéèyàn tó lè wọnú ìrun báyẹn yóò sún má bọ̀ irú èyí tí sahabi tí wọ́n ń pè ní èyí tí Ànábì Hasan sọ fún pé zadakallahu hirsa kọ́lọ́wọ́n ọba kí ó ṣe àlékún ojú kòkòrò rẹ lórí iṣẹ́ dáadáa òun ni sahabi tó jẹ́ sí pé ó rùkú síwájú kó tó wọ sáfú àmọ́ kìí ṣe mẹ́lì mẹ́wàá ní ti ń bọ̀ kìí ṣe mẹ́lì mẹ́wàá ní ti ń bọ̀ torí pé ẹni tí ń bọ̀ láti mẹ́lì mẹ́wàá yẹn yóò yọ kúrò nínú ìṣesí ẹni tí ń kírun wallahu ta'ala alam. Wa alaikum salaam wa rahmatullah. Na'am. Láti lọ kéde nínú ọ́fíìsì wọn ní ìgbà wọn láyé mo ti bá wọn sọ̀rọ̀ mo ti bá kọ́ńpì mo ti wá fẹ́ gbé owó wá ní títì ẹ̀ àbí ká kó owó wọn fóònù jẹ́ tó mi ò wá mú wọn kí ní ẹ̀ ti kámẹ́rà bó bá ní wọ́n bá wọn sọ̀rọ̀ báyìí pàtó pé tó bá lè wá ń bí mo níyàwó nínú sí wọn lé bóun mo ti fẹ́ bọ̀ tó wọ́n ó máa ń gbogbo ìgbà tí mo bá rí wọn tó bá jáde lọ kí n fi wọ́n máa ń kámẹ́rà mi ò mọ kí ni mo dé ṣé kí á ní kó kúrò bẹ́ẹ̀ ni àti kí ni irú ẹni bẹ́ẹ̀ yẹn tó wà nínú ìyẹn kí ló ṣe ṣe. kò sí àyè ọ̀run nínú iṣẹ́ rẹ̀ wọn ò gbá láyè ọ̀run ó ń túmọ̀ sí pé iṣẹ́ yùn iṣẹ́ tí ó ṣokùnfà wíwọ jahannama rẹ̀ nù torí pé mùsùlùmí tí ò sí irun nínú sẹ̀mí rẹ̀ kò sí islam nù tí ìmánì bá ń bẹ lọ́kàn ru ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sí irú àwọn ẹni bẹ́ẹ̀ ká sí wọn lákin kí wọ́n tíráì ọlọ́run man taraka shay'an lillahi awadahu Allahu khayran min gbogbo ẹnikẹ́ni tó bá fi nǹkan kẹ́lẹ̀ nítorí ọlọ́run ọba ó fi ètò lóore jù ú lọ yóò fi rọ́pò fún tó bá jẹ́ sí pé bóyá bíi public institution ni sẹ́yìnsìn kó o má fi sẹ́nà lẹ̀ kó o jà fẹ́tọ̀ wọn sẹ́yìnsìn kó o jà fẹ́tọ̀ wọn mùsùlùmí ni wọ́n so mùsùlùmí sì ń kírun lẹ́ẹ̀márùn lójú wọn ni kì í ṣe bí àwọn tí wọ́n máa ń jọ́sìn fún ọlọ́run tí wọ́n lẹ́ẹ̀kan lọ́sẹ̀ so nígbà tí wọ́n sì fẹ́ gbà níṣẹ́ níbi kólómù religion islam ló fi síbẹ̀ so wọn lẹ́tọ̀ọ́ kankan láti fi deprive rẹ̀ ní kíni ní irun kíkí so wọ́n tó bá jẹ́ sí pé ibi tí wọ́n bá ń wò pé owó tẹ́ ẹ̀ bá ti lè ṣe bá a ṣe ń fẹ́ ẹ máa lọ kí wọ́n fi ilẹ̀ fún wọn sínsìn káwọn fúnra wọn ká ṣe wọn lójú kòrò pé kí wọ́n béèrè fẹ́tọ̀ yẹn kí wọ́n béèrè fẹ́tọ̀ yẹn so tí wọn ò bá fún wọn ká ṣe irú ẹni bẹ́ẹ̀ lójú kòrò pé iṣẹ́ yìí mùsùlùmí kò ní ma ẹni tí ó mùsùlùmí gan ṣé yóò mọ̀ wá nílé ayé lọ gbére ni àtẹni tí ó gbà pé alkiyama gan wà gan òun náà gbà pé yóò kù kódà bí ó gbà pé alkiyama wà ó sá mọ̀ pé a kù ni kátó wá pàwọ́ àti àgbà pé alkiyama wà sì mọ̀ bá sì sí irú iṣẹ́ fọlọ́ so kí ni wọ́n fẹ́ kó déwájú ọlọ́run tí ò sí irun nínú sẹ̀mí rẹ̀ ṣe irú ẹni bẹ́ẹ̀ ká ṣe irú jókòrò kó béèrè fẹ́tọ̀ yẹn tí wọn bá fún kó wá nǹkan mi yẹn òun ló fi lóore fún nílé ayé àti lálùkìyàmà náà wa aleykum salaam tula.
ìrun zuhur ṣé onírìn àjò ni àbí aráàlú aráàlú dẹ̀ ni. iṣẹ́ rẹ̀ ṣé ìrun zuhur ni ìrun zuhur nìkan inú ìfilẹ̀ kò kí irú ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni kó jà fún ọlọ́pàá ẹ̀tọ́ rẹ̀ ni kó kírun kó jà fún sóyẹ́nsìn ẹ̀tọ́ rẹ̀ ni kó kírun kó jà fún kó jà fẹ́tọ́ rẹ̀ kó béèrè fẹ́tọ́ rẹ̀ pírọ́blẹ́mù tá a máa ń ní ni pé a máa ń kágara adé máa ń kọ́ ọ̀lẹ nígbà lópin ìgbà tó bá jẹ́ sí pé sálárì rẹ̀ ni òun fún kò ní sọ pé ọ̀gá mi ni ní béèrè lọ́wọ́ ẹnì kankan yóò boycott ọ̀gá yẹn yóò lọ òkè ibi tí sálárì yóò bá ti jáde so yẹn sìn àmúgbà tó ti dìrún ó fẹ́ dọ́gbọ́n sí torí bẹ́ẹ̀tọ̀ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run yẹn ló sì yẹ ká ṣe kíni òun lè yẹ ká jà fún òun yẹ ká gbọ́lá fún ẹ̀tọ́ rẹ̀ ni so yẹn sìn ẹ̀tọ́ rẹ̀ ni kó jà fún ẹ̀tọ́ rẹ̀ so yẹn sìn kó jà fẹ́tọ́ rẹ̀ inú bàtí mo fi ní tó bá jẹ́ sí pé public service ni kò sí ẹnì kankan tí a gbọ́dọ̀ gbà láàyè kó wa láyà jẹ pé ká má kírun bó tilẹ̀ wù kípò rẹ̀ kó ṣe kíni kípò rẹ̀ tó ẹ̀tọ́ wa ni ká kírun lásìkò rẹ̀ ṣùgbọ́n ká má torí pé a fẹ́ kírun ká fi irun kẹ́wọ́ tẹ́ pé irun láfi kẹ́wọ́ tá a fi ní ṣe ntí wọ́n torí ẹ̀ gbà wá síṣẹ́ tí wọ́n bá wá kú ẹ̀rí èyàn wọ́n á sọ pé torí pé mo jẹ́ mùsùlùmí ni nínú orú ìṣesí yìí òun kú ẹ̀gbin bá ìsìláàmù ni ṣùgbọ́n ẹni tó bá mú iṣẹ́ rẹ̀ níṣẹ́ tó bá lóun lọ kírun pé eléyìí ó wúlò ju àwọn tí wọn ò kírun gan lọ iṣẹ́ tí ó ṣe kó tó di gbásìkò òun tó ara nfààní rẹ̀ ju tàwọn tó yẹ pé àwọn kò sí irun nùsẹ̀ ní ohun òsì ní ṣiṣẹ́ kankan ìyẹn ni pé kó jẹ́ ẹni tí a ó máa fi yan gàn gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe sí pé àtàsìkò oorun àtàsìkò tí èsì irun bóyá ó abscond ni àsìkò oorun èsì tí ì tó pé ibo ló lọ láti nǹkan bí 11:30 ni mo ti ń bẹ̀rẹ̀ pé òun ti lọ mọ́sálásí ni sẹ́ni pé èèyàn ó ń kó dọ̀tí bá ìsìlámù nù ó ń kó dọ̀tí bá ìsìlámù nù so kó wá ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n kó má fi irun ṣe ìkẹ́wọ́ tí kò fi ní ṣe èyí tó jẹ́ iṣẹ́ tí wọ́n torí ẹ̀ ṣe kíni iṣẹ́ tí wọ́n torí ẹ̀ gbà ó yẹ ká mẹ́nuba agbọ̀n yẹn náà torí pé ẹlòmíì ò fẹ́ mọ̀ fi yẹn ṣe kẹ́wọ́ tí nígbà tí wọ́n bá fẹ́ dá sẹ̀ríà fún yóò máa pariwo pé torí pé òun jẹ́ mùsùlùmí ni wọ́n fẹ́ victimize òun ni whereas kì í ṣe torí pé ó jẹ́ mùsùlùmí torí pé kò ṣe èyí tó yẹ kó ṣe kíni èyí tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ni kí Ọlọ́run bá kó kún wa. ọmọ ìyá yẹn ní mùsùlùmí Islam mùsùlùmí bíi tèèyàn tó ń ṣe àwọn ìṣe bíi pé kí wọn máa fi ọṣẹ sí irun àbí kó máa gbóra kó máa bí àwọn ṣéyàn lè kírun lẹ́yìn ìrọ̀lẹ́ lẹ́yìn tẹ́tí bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìjọba tí ó kà bí àwọn lè kírun lẹ́yìn ìrọ̀lẹ́. òun ni ìmáàmù nù ṣé pé bóyá. ìrọ̀ kì í ṣe pé bí ìmáàmù ó ṣẹlẹ̀ sí wọn kò ní kí a máa ń jọjọ́ ló ń kírun. òkè bíi pé a kà bá pé èèyàn ń kírun kò sí láì fi ntí bleaching tó ń ṣe yẹn àti kí ló ń fi sínú kí ló ń dá irun tó bá jẹ́ pé ó bá jọ ìṣe obìnrin tó bá jẹ́ pé ó kàn fi ń tún irun ṣe ni tí kò dẹ̀ jọ ìṣe obìnrin kì í ṣe láì fi ni ṣùgbọ́n ara bíbó haramu ni categorically ṣùgbọ́n irun ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ara sọ́yẹ́nsìn torí pé Ànábì Muhammad sallam ó gbà wá níyọ̀ǹda pé kí a ṣe taghyiru irun wa pẹ̀lú alhinna làálì sọ́yẹ́nsìn làálì àtàwọn nǹkan tí wọ́n bá fara jọ àwọn nǹkan tí wọ́n lè ṣiṣẹ́ làálì ìyẹn ni pé a lè sọ irun wa di kíni di brown sọ́yẹ́nsìn a lè dá irun wa ní brown pẹ̀lú kíni pẹ̀lú làálì wallahu ta'ala a'lam ìyẹn ṣùgbọ́n ara bíbó ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni so ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tó dá dúró ni ṣùgbọ́n ẹni yẹn fúnra rẹ̀ sí tó bá kírun só ní irun tó bá kírun ó ní irun gbogbo ẹni tó bá kírun tá a sọ pé ó ní irun a lè ṣe kíni a lè kírun lẹ́yìn rẹ̀.
ṣùgbọ́n ẹni tó yẹ pé òun fúnra ara rẹ̀ àtòun àti irun wọn ò fámìlì mọ́, wọ́n fámìlì tẹ́lẹ̀ ní ṣùgbọ́n nísìnyí wọn ò fámìlì mọ́ torí pé ó ti kó àwọn nǹkan kan wọ̀ tí ò ní jẹ́ kí irun jẹ́ gbígbà fún irú ẹni bẹ́ẹ̀ àní ṣe kíni àní kí irun lẹ́yìn rẹ̀ wallahu ta'ala alam. Naam, ìbéèrè parí inshallah. Ṣé ìbéèrè ṣì wà? Wa alaikum salaam. Naam, ìrun salatul awwabin, ìrun àwọn tí wọ́n máa ń ṣe alápáǹtètè lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba, ìrun àwọn tí wọ́n fi lọ́pọ̀lọpọ̀ gbà sọ́dọ̀ Ọlọ́run Ọba, ìrun tí ó kó ọlá púpọ̀ sínú ni, ìrun tí ó kó ọlá púpọ̀ sínú ni. Rákà méjì yẹn, rákà méjì, rákà mẹ́rin, rákà mẹ́fà lórí mẹ́jọ tọ́lọ́run bá fi ṣe ní rọrùn fún yàn tí èèyàn mẹ́ǹtẹ́ẹ̀nì rẹ̀ bó jẹ́ rákà méjì ní lásìkò duha yẹn kì í ṣe ọlá kékeré ní bẹ fún, torí pé ó tó ní ọlá fún kí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó pè ní salatul awwabin, salat al-awwabin, àwọn tí wọ́n yẹn ni pé ó fẹ́ dàbí pé àsìkò yẹn àsìkò kan tó special ní lọ́dọ̀ Ọlọ́run Ọba tó yẹ sí pé àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni ẹ̀sà nìkan àwọn náà ni wọ́n ń forí kanlẹ̀ fọ́lọ́run Ọba lásìkò náà. Tọ́yè àsìkò rẹ̀ àlàyé pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa àsìkò rẹ̀. Àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ láti shuruq, nígbàtí oòrùn bá ta tí tó ti gbérí, ìyàtọ̀ sásìkò tó sì jáde gidi gangan yẹn tí wọ́n ṣe ìrun kíkí ní haram fún wa títí di àsìkò tí ìyẹnì oòrùn ìyẹnì pé kóòrùn tó dé àárín sámà, ìyẹnì pé kí ń bẹ láàrin àsìkò náhìú méjì ni, àsìkò méjì tá a kọ ìrun kíkí fún wa gbàrà tó òòrùn jáde akọ kí mùsùlùmí kí irun, torí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n ti jẹ́ pé òòrùn yẹn làwọn ń bọ, àsìkò yẹn làwọn ń jọ́sìn fún, àsìkò yẹn wọ́n ń forí kalẹ̀ fún, àtàsìkò tó òòrùn wọ̀ akọ kí mùsùlùmí kí irun. So àsìkò tó òòrùn yọ gbàrà yẹn akọ kí mùsùlùmí kí irun, tó òòrùn bá ti gbérí mùsùlùmí lè kí irun, òun ni shuruq. Tọ́yì tí mùsùlùmí bá kí irun lásìkò yẹn, látàsìkò yẹn ìyẹn lè máa yan náfìlà títí tó òòrùn ó fi débo waqtu nahyu minhu, lásìkò tí òòrùn